ọwọ́ ti bà wọ́n o ẹ̀yin èèyàn àwọn méjì nínú àwọn afẹ̀míṣòfò tí wọ́n lọ ṣe àkọlù sí Cocoa Research Institute of Nigeria èyàn ní ìdí Ayunre lánàá òde yìí tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ìròyìn yẹn gbòde kan lánàá wípé àwọn afẹ̀míṣòfò wọ́n tún ti dé ìlú Ìbàdàn o wọ́n ti lọ sọsẹ́ o tí wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní wọ́n jí wọn gbé lánàá òde yìí ẹ wò ó àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà bẹ́ẹ̀ ni wọ́n kán lùgbó tí wọ́n kán lùgbẹ́ tí wọ́n jọ dojúkọra wọn àwọn àtàwọn afẹ̀míṣòfò tí wọ́n lọ sọsẹ́ tó lọ já wọn yàn gbé nílùú Ìbàdàn lánàá òde yìí nídìí Ayunre wọ́n ní wọ́n jọ wọ̀yá àjà tí wọ́n jọ dojú ìbọn kọra wọn tíro ìbọn tí ń ró kólákólá tí ń dún kùsẹ́kùsẹ́ àmọ́ nígbẹ̀yìn gbẹ̀yìn kọ́ wọ́n láwọn ọlọ́pàá yìí wọ́n padà mú méjì láàyè nínú àwọn afẹ̀míṣòfò yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní wọ́n ti arrest wọn o wọ́n sì ń bẹ ní custody àwọn ọlọ́pàá nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí ẹ̀yin èèyàn mẹ́dàkùn dábọ̀ ẹ̀ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ tẹ́ ò bá gbàgbé ẹ wọ àwọn ọmọ tẹ́ ẹ̀ rí tí wọ́n ń sáré jànàjànà káàkiri. àwọn ọlọ́pàá odò sí àrà ní Ìbàdàn. lánàá òde yìí tíṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ nídìí Ayunre nílùú Ìbàdàn gbogbo àwọn ọmọléèwé yẹn gbogbo wọn ni wọ́n tètè ń padà sílé o kójú má rí bí báyìí ńkọ́ gbogbo ara lóògùn ẹ̀ kọ́rọ̀ wọn má lọ dàbí ọ̀rọ̀ àwọn ọmọ tó ṣẹlẹ̀ ní Ahoro Esele ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí níbi tí wọ́n ti jí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọléèwé lọ pẹ̀lú àwọn tíṣà tí wọ́n tún dúnbù ọ̀kanú àwọn tíṣà yẹn àwọn yẹn sì wà ń bẹ̀ báyìí tí wọ́n ti jáde tó jẹ́ pé àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Ṣèyí Mákindé wọ́n ti sọ wípé gbogbo nǹkan tó bá gbà láti rí dájú pé àwọn dòòlà ẹ̀mí àwọn tí ń bẹ lákàtà àwọn agbénipa yìí pé gbogbo ẹ̀ pátápátá làwọn ò rí dájú pé àwọn ṣe láti rí pé àwọn dòòlà ẹ̀mí wọn kó àwọn rescue gbogbo àwọn tó wà ní àkàtà àwọn agbénipa yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí. ó ní àmọ́ o lẹ́yìn eléyìí pé kò tún sí pé wọ́n ń jiyàn gbé mọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ o torí pé kíni wọ́n ti tún ṣòkòtò wọn lé dain-dain láti dájú pé ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ó dúró digbí tí ò sì ní sáàyè fáwọn afẹ̀míṣòfò yìí mọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí ẹ̀yin èèyàn mi ẹ máa bá ń comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní jáde lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n ń wẹkún mu bòròbòrò pàápàá jùlọ àwọn ìdílé àwọn tíṣà àtàwọn ọmọléèwé táwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n jí gbé lọ nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀kan rèé nínú wọn. mọ ẹsẹ̀ Tinubu délé láfẹ̀jùmọ̀ ẹ̀ ní àwa tá a lọ níjẹta wọn tún pa ẹnìkan lánàá wọn pààyàn méjì nínú àwa tá a tún lọ. ọmọ yín wà bẹ́ẹ̀ nínú wọn. ọmọ mi wà fẹ́ ní fẹ́síbò ní mi àyọ̀ká ni kékeré báyìí ní kéèjì ni àwọn ọmọ kéèjì ni kò tí gbọ́dún mẹ́rin kò tí gbọ́dún mẹ́rin lọ. ìyàwó ta ni bẹ́ẹ̀ ni nínú sukùl wọn ti lọ kó wọn ọmọ ta ti ọmọ ọdún karùn-ún ọmọ ọdún méjì kí ìjọba gbà wá kí wọ́n ṣàánú wa torí wọ́n ti sẹ́ndì ìyàwó wa tán gbé lọ wọ́n ní sẹ́ndì ẹ̀ sí wa tí ń rí lórí sẹ́ẹ̀tì látànù kí wọ́n mọ̀ pa kí wọ́n dákun wọn bá àwọn ọmọ wálẹ̀ fúra àti lẹ́nu tó pa láàárọ̀ ìlú sẹ́ẹ̀tì kí wọ́n jọ o wọ́n mọ̀ pò náà wọ́n dárí jìn wá kí wọ́n ṣàánú wa wọ́n fẹ́ gbàlù lọ́wọ́ wa ni kí wọ́n fi wá ká kúrò nínú ìlú ká fi ìlú lẹ̀ fún wọn. ẹyọkan ni o ẹyọkan ni wọ́n sì mú lọ o wọ́n rí mi báyìí o. ṣẹ́yìn náà ti rí báyẹn ẹ̀yin èèyàn ẹ wo nǹkan táwọn fámìlì yẹn tí wọ́n ń dojúkọ ẹ wo nǹkan tí wọ́n experience ọ̀kan náà àwọn fámìlì yẹn báyìí ìyún tíṣà tí wọ́n pa lọ́jọ́ tíṣẹ̀lẹ̀ àwàmì yẹn ṣẹlẹ̀ gangan torí wọ́n lọ́ọ́ ta àbọ̀ ba tíṣà kan lọ́jọ́ yẹn tíṣà yẹn wọ́n ti fẹ́ ṣèsìnkú ẹ̀ báyìí wọ́n ti fẹ́ sin bàbá yẹn báyìí òun ò sí lára àwọn tí wọ́n gbé lọ àwọn bàbá tí wọ́n gbé wọnú gbó lọ báyìí tí wọ́n dúnbú lọ́jọ́ yẹn àwọn òun ló fẹ́ ṣe ètò ìsìnkú fóun tiẹ̀ kó má kàn jẹ́ pé wọ́n kàn dáa dispose ara ẹ̀ sínú gbóǹbẹ̀ yẹn tí ó kàn máa jẹrà lẹ́ni tí wọ́n dúnbú tí wọ́n fi ọ̀bẹ tí wọ́n fi rẹ́ orí rẹ̀ sọ́lẹ̀ ọ̀dájú abiyamọ mà làwọn afẹ̀míṣòfò yìí mo rí fọ́nrán kan online ó wà ní comment section fídíò yìí níbi táwọn afẹ̀míṣòfò yẹn tí wọ́n ti di aṣọ máwọn ọmọ yẹn lójú bóyá àwọn ọmọ iléèwé tí wọ́n jí ni o bóyá àwọn míì ni àmọ́ tẹ bá wo uniform tí ń bẹ lọ́rùn àwọn people yìí ó fẹ́ jọ uniform tí ń bẹ lọ́rùn àwọn ọmọléèwé tí wọ́n jí gbé ní Ìṣẹ̀lẹ̀
Àwọn local government area nípínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́la yìí ní ó pé ọjọ́ 8 tí wọ́n jí àwọn ọmọ yẹn gbé. Màmá kan ń bẹnu wọn náà àwọn tíṣà yẹn tó pọn ọmọ sẹ́yìn. Ipò wo làwọn pípù yẹn máa wà, condition wo náà máa wà for the past 7 days báyìí tó ti wà lákàtà àwọn agbénipa. Àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì ń sá kolobá káàkiri ni láti dájú pé wọ́n rescue wọn, wọ́n dóòlà ẹ̀mí wọn. Ipò wo náà máa wà báyìí, ipò wo làwọn family wọn wà. Ilé ìgbẹ́nu tán o, gbogbo ẹ̀ àwọn ìjọba wa gbọ́dọ̀ ètò wá nǹkan ṣe sí. Ọ̀rọ̀ ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà báyìí ló múmú láyà gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn báyìí. Kàkà tó yẹ kí wọ́n dojúkọ nǹkan tó yẹ kí wọ́n dojúkọ, ẹ̀mí àwọn èèyàn ni wọ́n fi ń ṣòfò dànù báyìí. Wọ́n ń wéèsì láìfọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dànù. Kọ́lọ́ọ̀bá Èdùmàrè kó máa ṣaláàbò ẹ̀ lórí wa nírìn lọ́jọ́ tẹ̀bí ń pọ̀ náà. Ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ́ àdúrà mi nírìn jù báyìí lọ lórí ilé tí àmúwá fún yín ní sáà yìí. Bó bá tún ṣe ń lọ gbé ẹ̀ pátánà lẹ́ẹ̀ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹ lẹ́gbẹ̀rẹ̀ ńlẹ̀ Àdàbà atúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́sà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ Capable Herbal Energy Capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.